ẹ̀yin mùsùlùmí mo kí gbogbo mùsùlùmí pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ̀yin alálàájì ẹ̀yin alálàájà ẹ̀yin àáfàá dìde mo kí yín o ẹ kú palẹ̀mọ́ ọdún iléyá tó ń bọ̀ yìí o ọdún wa bá gbogbo wa láyọ̀ àtàlàfíà ọdún ayọ̀ lẹ máa ṣe o ṣe rí fídíò tẹ́ ẹ̀ ń wò níwájú mi tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí Àfáà Kómadùn lẹ́ ń wò yẹn Àfáà Kómadùn Ọ̀nà Òdodo TV àwọn lẹ́ ń wò yẹn kí lẹ́ ń wò níwájú wọn yẹn ẹran iléyá lẹ́ ń wò yẹn o àgbò márùn lẹ́ ń wò yẹn ẹran iléyá lẹ́ ń wò yẹn àgbò márùn tó dúró ṣánṣán òun lẹ́ ń wò yẹn ẹ kó tó di pé mo fídíò sílẹ̀ fún yín kẹ́ lọ láti lè gbọ́ nǹkan tí Àfáà Kómadùn sọ mo kàn ní ọ̀rọ̀ ṣítí kékeré tí mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí lórí At Your Service TV ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mú kí yín o ẹ máa lọ síwájú ẹ̀ ní lọ sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ti subscribe ẹ jọ̀wọ́ ẹ wo bọ́tì yẹn nísàlẹ̀ ẹ bá mi tẹ̀ kó bá owó kọ̀ọ̀kan lọ́wọ́ wa kò ń ṣèyàn ní jàǹbá ẹ bá wa fọwọ́ sí láti lè mú kí a lè máa wá sí láti lè mú kí ìkànnì kó lè tẹ̀síwájú ẹ̀yin náà ẹ ó máa lọ wájú ẹ ò ní lọ sẹ́yìn lórúkọ Jésù ètò ayé yín ò ní dojú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ ṣítì mi fún ẹ̀yin mùsùlùmí pàápàá ẹ̀yin àfáà àti gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé yá pátápátá tí ẹ lè ṣe kẹ́ má pa ẹran lọ́dọọdún àkọ́kọ́ lè máa wò pé Àfáà Kómadùn ẹnìkan ṣoṣo ló so ẹran márùn síwájú yìí nígbà tí èmi ò dẹ̀ tí ní ìrètí ẹyọ kan lóòótọ́ ni àmọ́ síbẹ̀ o àyè ọpẹ́ yọ má ti torí ẹ̀ kó wá bọkàn jẹ́ má ti torí ẹ̀ kó banújẹ́ má ti torí ẹ̀ kó rẹ sí ìrònú má dẹ̀ wo Ọlọ́run gẹ́gẹ́ bíi pé àbí ìkànnì tàbí kò ṣe dáadáa fún ọ àyè ọpẹ́ yọ o tí o bá wò ó tó wípé wà lálàáfíà bó bá tiẹ̀ tí ìrówó láti ra ẹran tó ní àlàáfíà wò ẹni tó ní àlàáfíà ó lóhun gbogbo àìmọye ẹni tó jẹ́ pé ó ní agbára láti so màálù mẹ́wàá mọ́lẹ̀ fún ẹran iléyá ó lágbára láti so àgbò 20 ọgbọ̀n sílẹ̀ mọ́lẹ̀ fún ẹran iléyá ṣùgbọ́n tó jẹ́ pé kò ní àlàáfíà so àlàáfíà tí ò ní kò fún ní àǹfààní láti lè so màálù mẹ́wàá mọ́lẹ̀ àlàáfíà tí ò ní kò fún ní àǹfààní láti lè so ẹran àgbò 30 40 50 mọ́lẹ̀ ṣé ni wọ́n tún bẹ̀bẹ̀ báyìí wọ́n tún bẹ̀bẹ̀ fún nùgọ́ tó ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé Olúwa má jẹ́ kó òun kú kò tiẹ̀ rántí pé even gan tó bá sọ pé iléyá ló máa kọ̀ tún làyá ní ṣé pé iléyá ti dé nítorí pé kò ní àlàáfíà ìwọ ní àlàáfíà ló fi mọ̀ pé iléyá kọ̀ tún là tó bá fẹ́ jẹ́ni tó mu oore Ọlọ́run má wà bọkàn jẹ́ nítorí pé o ò tí ì so àgbò o ò tí ì ní ìrètí àgbò ẹyọ kan nígbà tẹ́nìkan tó ní àgbò 5 ní lọ́ọ̀dẹ̀ fún ẹran iléyá bẹ́yẹn má bọkàn jẹ́ ohun tágbára ẹ bá ká ní ṣíṣe nípa iléyá ni kò ṣe má gbàgbé o tó bá máa fi di lẹ́yìn ọ̀tún làbáyé sí ẹ kú àṣekù ọdún ni o so wàhálà tó bá dábọ̀ rẹ lọ́rùn látàrí pé o fẹ́ ṣe iléyá ìyẹn máa wà ń bẹ̀ o kò dẹ̀ ní sẹ́ni tó máa bẹ́ẹ̀ tán wọ́n ní kọ́ mọ́ balẹ̀ dáhùn la ṣe sọ lórúkọ oníkálùkù lórúkọ tó ń jẹ́ gbogbo àwọn tó bá bẹ́ẹ̀ ṣọdún iléyá oníkálùkù wọn lórúkọ tí wọ́n ń jẹ́ o nígbà tí oníkálùkù wọn bá túká tán lẹ́yìn ọdún iléyá orúkọ tiẹ̀ ni wọ́n máa ṣe kíni náà máa mú bọ ẹnu wípé ẹ wá san gbèsè wa torí náà ṣé níwọ̀nba lágbára ẹ bá ṣe mọ́ gbogbo alámọ̀ nǹkan tó wà ní orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kọ́lọ́run kó fi rọ̀ wá lọ́rùn kó bùkún fẹ́ni kankan wa kó jẹ́ ká ní ànító àtàníṣẹ́kù kó fàyè gbà wá kó jẹ́ ká lè ṣe bí a ṣe ń fẹ́ bíbélì sọ pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni torí náà ó dẹ̀ sọ fún wa ó ní nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 20 ó ní pé ká máa dúpẹ́ nígbà gbogbo nínú gbogbo bíbélì sì sọ fún wa nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 20 ní pé ká máa dúpẹ́ nínú gbogbo nígbà gbogbo nítorí pé lè nífẹ̀ẹ́ Ọlọ́run bàbá nu Jésù Kristi fún wa bákan náà ni First Thessalonica òun náà Thessalonica kìíní òun náà tún sọ nínú orí 5 yẹn ẹsẹ̀ 18 ní pé ká máa dúpẹ́ nígbà gbogbo nínú gbogbo nítorí pé eléyìí ni ìfẹ́ Ọlọ́run bàbá nínú Jésù Kristi fún wa torí náà àyọpẹ́ yọ sílẹ̀ fún ọ kódà gan àwọn tó jẹ́ pé wọ́n wà nínú títa ríro tí wọ́n tẹ̀ mọ́ pé ọdún léyà gan tiẹ̀ ti súnmọ́ tí wọ́n tiẹ̀ ro kàn pé ọdún léyà tiẹ̀ ń bọ̀ tàbí tọkàn wọn tiẹ̀ lọ síbẹ̀ rárá tó jẹ́ pé ohun tọkàn wọn ṣàánú bẹ̀bẹ̀ fún inú ibi tọkàn wọn ṣàwà ní pé wọ́n ṣe lè ní àlàáfíà síbẹ̀ wọ́n tún dúpẹ́ o abọ́ nítorí ìwọ tó jẹ́ pé o wà lálàáfíà ìdílé wà lálàáfíà ẹran àgbò nìkan ló tí ní àǹfààní láti so mọ́lẹ̀ fún iléyá máa dúpẹ́ tiẹ̀ o ohun tí o bá ní agbára kó pa o ohun tó bá ní agbára kó pa o
mo bá tẹ̀ lágbára láti pa nǹkan gan pàápàá bó bá jẹ́ ẹja panla ló bá lè ṣe súná ọbẹ̀ tó bá ti jẹ́ lálàáfíà ọpẹ́ ní fọ́lọ́run ni o ọpẹ́ ní fọ́lọ́run ẹni tí ò ní agbára láti pa ẹran lọ́dún yìí ìrètí òpin ẹni tó ti kú nìkan ni ìrètí pin fún ó lè dọdún tó ń bọ̀ kó ní agbára láti pa kó tún ní agbára láti rà fẹ́ lómi gan pé mo bùn ọ́ mo fi ṣe sàárà pé èmi náà tọrẹ pé ìwọ náà pa ẹran mo máa rà fún ẹ àtúrà fún ẹlòmíì bí ilé ayé ṣe rí nìyẹn so má wà títorí ọdún kan yìí o kó wá bara jẹ́ tàbí kó wá ṣe ohun tó yẹ kó ṣe tàbí kó wá burúkú ara ẹ jẹ́ tàbí kó burúkú ẹbí jẹ́ tàbí kó dá àwọn ọ̀bọ rẹ lọ́rùn èyí tó jẹ́ pé ó máa kábàámọ̀ títí láì jọ èyí ni ọ̀rọ̀ ìṣítí tí mo ní kí n sọ fún ọ yóò dára fún ọ àná ọlọ́run ò ní fẹ́ nìkankan wá sílẹ̀ ẹ wá lọ gbọ́ ohun tí àáfà kó máa dùn ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ lórí ẹran márùn tó wà ní àkàtà wọn tí wọ́n sùn mọ́lẹ̀ ẹ ṣé yóò dára fún wa ẹ bá mi pín fídíò yìí èyí náà ẹ comment ẹ bá mi share èyí tẹ́ ti subscribe ẹ bá mi subscribe ó yá lókè lọ́wọ́. báyìí ló ló wá ṣe ń ṣe àánú tiẹ̀ orí ẹran ọdún rẹ o ọ̀nà òdodo ti fi ẹ ti rí inshallah rahman àti tá a pa àtàwọn tá a jẹ ní gbèsè kẹran ọdọdọ wọn inshallah rahman ó ti rí bí sì ń lọ lóhùn yẹn you see kì í máa ṣeré you see orí pé jura wọn lọ you see ọlọ́ọ̀ni o wàláì alhamdulilayi rabbil alamin ó ní sẹ́mo ń tẹran ní ẹran títà bò ó ṣé wàá tún mọ́lẹ̀ mọ́lẹ̀ ni mo ti tẹran bò ó ní o mo sọ fẹ́ pàà fún jálàbí tèmi ìṣẹ̀lẹ̀ lẹ́ran dé mo ti rí èyí táwọn ẹrú ọlọ́run ṣe rè orí sẹ́mi ní wàá pẹran márùn tẹ́lẹ̀ kó tí mo pè mí náà láwọn tí mo fẹ́ bùn tó bá rí kò sí wọn bẹ́ẹ̀ o wọ́n ti lóló o wọ́n ti lóló wọ́n pe nọ́mbà mi o ti gbọ́ mọ́ pe nọ́mbà mi o ti rí wọ́n ti lóló o oníbò ló ṣe jẹ́ ọlọ́ọ̀ni òbí léèrè ọlọ́ọ̀ni òbí léèrè kàsáàlì kálá fásitẹ̀sì ní mo ní kùdìrátì yìí máa ní múrì yìí làtún fi máa kọ̀dọ̀ láwù ọlọ́run ló yẹ o kò yé mi gèmí tó ń bí kò yé mi gẹ́gẹ́ ọgbọ́ kò yé mi ń lè fi sí ẹ̀ kò sí rí orí you see am you see o ti rí wàlẹ́ ọlá àfa àmì ni àlùbáríkà bàbá mi àgbà aládìsá àgbà ní aṣáká alájà abdulrahman mákindé àdìsá olówó bàbá ní kiri alhamdulilayi o ti rí omi tó wọ́n mú rè